inú àwọn ọmọ Yorùbá kò dùn o bẹ́ẹ̀ nínú bí wọn burúkú sí Ọbásanjọ́ Àrẹ̀mú ọmọ olówó òdùrú àjífèpé ṣeré. Kí ni ohun tó ń bí àwọn ọmọ aládé nínú sí Àrẹ̀mú? Kí ni ohun tó ń bà wọ́n lọ́kàn jẹ́ sí bàbá Ọbásanjọ́? Ẹ gbọ́ o. ṣé tẹ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Ní tòdodo Saheed Òṣùpá ló kọrin nígbà kan o kódà ó kọ́ fa kò mú òkun ẹ̀ yọ níbi tó ti sọ pé igbákejì ni àwọn ọba aládé fún Olódùmarè tó ṣẹ̀dá ayé tó tún pilẹ̀ṣẹ̀ òde ìsàlú ọ̀run. Gbogbo ibi tí a bá ti rí ọba aládé gbogbo ibi tí a bá ti rí ọba aláyé Ọlọ́run aláwùrábí gan ni wọ́n ń ṣojú fún o nítorí òun gan ni ó yàn wọ́n. Ẹni Èdùmàrè kò bá sì fún nínú adé lórí kò lè gbé adé sórí o tó bá wù ú mẹ́wàá ṣẹlẹ̀ sírò onítọ̀hún. Ní báyìí Ọbásanjọ́ ti fi yé gbogbo èèyàn ọkùnrin Ẹ̀gbámọ̀ Olúṣàbí ti dá gbogbo ìran Yorùbá lójú wípé àwọn kábíyèsí àwọn ọba aládé ó ní wọ́n ti di àgbélẹ̀hẹ́ o kí òrìṣà òkè ó gbà ọ́ lọ́wọ́ àwọn olóṣèlú tí wọ́n fẹ́ sọ ìran Yorùbá àṣà ọmọ Yorùbá ìpọ̀nrí ọmọ Yorùbá lóhun àtẹ̀mẹ́rẹ̀ láwùjọ wa. Bàbá Ọbásanjọ́ inú àwọn ọmọ Yorùbá kò dùn o bẹ́ẹ̀ ni ọkàn wọn ń ṣépè gidigidi.